Igi ọ̀pẹ apá kìíní. Igi ọ̀pẹ jẹ́ igi tí ó wúlò lọ́pọ̀lọpọ̀. Arẹwà igi sì ni pẹ̀lú. Ẹwà igi ọ̀pẹ pọ̀ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé a tún máa bu ẹwà kún agbègbè kágbègbè tí a bá gbìn ín sí. Bí a bá gbin èyíkéyìí nínú àwọn èso igi ọ̀pẹ, ó máa ń tó bí ọdún 4 sí 50 ọdún kí ó tó gbalẹ̀ tí yóò sì ga sókè fíofío. Oríṣiríṣi igi ọ̀pẹ ló wà. Wọ̀nyí ni igi ọ̀pẹ àgbọn, igi ọ̀pẹ ẹyìn àti igi ọ̀pẹ ìko. Èyí ni igi ọ̀pẹ tí ó ń sun ògùrọ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn oríṣi igi ọ̀pẹ pọ̀ jù báyìí lọ, àwọn èyí tí a mẹ́nubà wọ̀nyẹn ló wọ́pọ̀ jù nílẹ̀ Áfíríkà, pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ nǹkan tí ó jẹ́ kòṣeémánìí tí ó sì ṣe pàtàkì ni a lè rí lára igi ọ̀pẹ. Yálà àwọn ohun jíjẹ, mímu tàbí àwọn nǹkan ìlò. Èyí ní í ṣe pẹ̀lú irú igi ọ̀pẹ tí igi náà jẹ́. Torí àwọn ohun tí a lè rí láti ara igi ọ̀pẹ àgbọn yàtọ̀ sí ti igi ọ̀pẹ ẹyìn. Àwọn ohun tí a sì lè rí lára igi ìko ò ṣàìyàtọ̀ sí ti ẹyìn tàbí àgbọn nípa bí igi ọ̀pẹ ṣe lọ́lá lára tó. Igi ọ̀pẹ apá kejì. Gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀ pé àwọn ohun tí a lè rí múlò, mújẹ, rímu lára igi ọ̀pẹ kò kéré. Nínú igi ọ̀pẹ àgbọn ni a ti ń rí èso àgbọn alára. A sì tún lè fi ṣe àdín àgbọn bákan náà. Yàtọ̀ sí ohun ìpanu tí a mọ̀ sí kokonọ́ọ̀tì. Látara rẹ̀ náà ni a ti ń rí àwọn ọwọ̀ tí a fi ń ṣe àwọn ìgbálẹ̀ tí ó nípọn wọ̀nyẹn pẹ̀lú. A tún lè fi àwọn ẹfọ́n tàbí ọ̀wá orí rẹ̀ mọ odi yílé ká. Bẹ́ẹ̀ a sì tún lè fi àwọn ọ̀wá ọ̀pẹ wọ̀nyí ṣe òrùlé ilé àbẹ̀rẹ̀wọ̀ bákan náà. Epo pupa jẹ́ ohun àkọ́kọ́ kan pàtàkì tí igi ọ̀pẹ ẹyìn ń ṣẹ̀dá. Nítorí ẹyìn la fi ń ṣepo pupa. Èkùrọ́ inú ẹyìn la sì fi ń ṣe àdín dúdú. Ẹmu, eésan, ìkẹ̀tẹ́, ahá èkùrọ́, ògùṣọ̀ àti àwọn ọwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ tí a fi ń ṣe ìgbálẹ̀ náà ò gbẹ́yìn nínú àwọn ohun tí a lè rí lára igi ọ̀pẹ ẹyìn. Ní ti igi ọ̀pẹ ìko, ògùrọ̀ jẹ́ nǹkan àkọ́kọ́ tí à ń ti ara rẹ̀ dá. Yàtọ̀ sí ògùrọ̀, a lè fi imọ̀ rẹ̀ ṣe ate àti apẹ̀rẹ̀. Ìko rẹ̀ náà sì ṣe é hun ẹní pẹ̀lú. Kò sí ohun tí kò ṣàìwúlò lára gbogbo igi ọ̀pẹ pátá. Igi tí kò láṣàánú ni